wow ó dojú ẹ o ó ti dojú ẹ o bàbá Mohbad ti fa wèrè lọ́yàn o bàbá Mohbad ó ti fa wèrè lọ́yàn but ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ gbọ́ ṣé lóòótọ́ ni bàbá Mohbad ò wá justice mo rò pé ìbéèrè yẹn ó máa yà yín náà lẹ́nu mo mọ̀ pé ìbéèrè yẹn ó máa yà yín lẹ́nu ìbéèrè náà ni lóòótọ́ ìbéèrè ò sáfàjà èmi lèmi ń béèrè o ẹ gbọ́ pé ẹ gbọ́ ṣé lóòótọ́ ni bàbá Mohbad ò wá justice torí etí mi ti kún etí mi ti kún tí n bá sọ pé etí mi kún in fact ṣé wá rí àwọn tó wá ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé àwọn anti-justice ni wọ́n ń sọ̀rọ̀ yìí kò ní dùn mí ọlọ́run bá ń gbọ́ kò ní dùn mí tó bá jẹ́ wípé àwọn anti-justice àwọn náà ń sọ̀rọ̀ yìí kò ní dùn mí àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn tó ń fight fún justice gangan àwọn náà tó wá ń sọ̀rọ̀ yìí pé ẹlẹ́ẹ̀lẹ́ ṣé wo ò ti bí ìṣáná kíyèsí ogun ni má sọ pé bàbá yìí ń wá justice mọ́ àmọ́ òun lọ́mọ ẹ̀ kú tálẹ́ni tó mọ̀ ẹ̀ máa kú tí ò ní wá justice àwọn ẹni ẹlẹ́ẹ̀lẹ́ padà òde àdáni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni máa yé ń wá justice tá à ń fojú pé ń wá justice wò níbi tọ́rọ̀ gbé dẹ́nsìn yìí máa yí ò wá justice mọ́ owó ni bàbá Mohbad ń ta sí báyìí mo ní ń bá ní òkè ẹ ṣe àwò wọn lókè wọn ní ṣé ẹni tó ń wá justice ṣé ó yẹ kó máa tako àwọn tó ń bá wá justice ẹni tó ń wá ikú tó pa ọmọ ẹ̀ ṣó yẹ kó máa bá àwọn tó ń bá ṣe ìwádìí ṣó yẹ kó máa bá wọn jà mo ní lóòtítọ́ àti lódodo mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n wá dá mi padà sẹ́yìn mi ò ní padà sẹ́yìn lórúkọ Jésù wọ́n wá flashback mi wọ́n wá memorize mi pé kí n flashback pé ṣé mo rántí ọ̀rọ̀ tí Wùnmí sọ pé nígbà yẹn a rò pé ìsọkúsọ ni Wùnmí ń sọ a rò wípé ó fi ń ba bàbá Mohbad jẹ ni pé ṣé mo rántí ọ̀rọ̀ tí Wùnmí sọ tó ń sọ wípé ẹ mọ Mr. Lọ́ba ni tẹ́ ẹ bá mọ Mr. Lọ́ba ni owó ló ń wá owó ló ń ta sí tóun bá sọ gbogbo nǹkan tó wà nídìí ẹ̀ fún yín tẹ́ ẹ bá rí Mr. Lọ́ba ẹ máa fi òkò fọ́ lórí ni wọ́n ní nígbà yẹn kí ni gbogbo á sọ a ló ń sọ̀rọ̀ wèrè lẹ́nu àná ọmọ yẹn ń sọ̀rọ̀ wèrè lẹ́nu tó ń sọ wípé owó ni Mr. Lọ́ba ń wá kò wá justice tóun bá sọ gbogbo nǹkan tó wà nídìí ẹ̀ a máa fi òkò fọ́ bàbá Mohbad lórí ni àwọn ènìyàn tó fi gbé kí n wá wò sìn ó jọ gàtè kò jọ gàtè ó mà ti fẹsẹ̀ méjèèjì tìrò eegun àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ò ti mọ̀ wípé eegun àtiró tó wọlé òun lèèyàn àtiró tó jáde tí ó bá jẹ́ pé owó ni bàbá Mohbad ń wá lóòótọ́ kí ni ẹ̀ṣẹ̀ tí Yomi Fabiyi ṣẹ̀ tó ń bá Yomi jà kí ni ẹ̀ṣẹ̀ tí Latisne ṣẹ̀ olórí ẹbí tó ń gbé wọn ṣe ìpè tó ń fi wọn wé igi ewédú tó ń fi wọn wé igi gbúre tó ń fi wọn wé igi tòmátò bàbá Mohbad tí wàá di Joseph apòwe ní orí social media wọ́n á jẹ́ kí wọ́n yé pé kí ni bàbá Mohbad lọ fi TikTok ṣe ibùgbé sí ó lẹ́nìkan ń wá owó kí lòun gan ń wá lórí TikTok kí ló ń ṣe lórí social media ní time to time kí ló bá òun àti Yomi débi wípé ọjọ́ ń fi gbàgbàgbà pé òun ti di celebrity ju Yomi lọ celebrity Yomi ò kọjá Naija òun ti di all over the world no ẹ jẹ́ ká ti bi ìṣáná kéèsì ogun ẹ jẹ́ ká ti bi ìṣáná kéèsì ogun lóòótọ́ bí àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe ń download ẹ̀ fún mi mo kàn fọwọ́ lẹ́rọ̀ báyìí mo kàn ń wò ní mo wá ń dàjẹ́ sọ̀rọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ yìí máa ń jọra wọn lóòótọ́ wọ́n sọ fún mi ẹlẹ́ẹ̀lẹ́ ìwọ ló ṣì wò pé bàbá yẹn ń wájú justice bàbá yẹn ti kúrò nílànà justice tipẹ́tipẹ́
ìgbà tí owó ò tí ì máa wọlé sínú àkáǹtì bàbá yẹn òun ni bàbá yẹn ń wá justice. Owó tí kò wọnú àkáǹtì ẹ̀ rè, owó tí kò fojú kàn rè, bàbá Mohbad ti fojú kàn. Another àgbàlagbà lẹ́ni yìí o, another àgbàlagbà míì tún wá sọ fún mi pé ẹlẹ́ẹ̀lẹ́ tí àṣírí ọ̀rọ̀ yìí bá máa tú, ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ yìí kọ sílẹ̀. Bàbá Mohbad ti gbowó, bàbá Mohbad ti gba owó, kò wá justice mọ́. Mo wá ń fi àwọn ọ̀rọ̀ yẹn mo wá fi ń compare ara wọn. Different person náà ń sọ àwọn ọ̀rọ̀ yìí o, kò ń ṣe èèyàn kan ṣo o, different person. Wọ́n wá ní kí n lọ sórí TikTok. Kódà bàbá Mohbad ó ti wá fa wèrè lọ́yàn báyìí. Tẹ́ ẹ bá rí tí n bá sọ wípé kóńgò èpè 10 ni bàbá Mohbad fún síta. Tẹ́ ẹ bá wo èpè tí wọ́n ti rọ̀jò lórí bàbá Mohbad, èpè tán ti ń rọ̀jò lórí bàbá Mohbad, kódà tírélà ò lè kó tán. Mo wá ní ẹ wo bàbá Mohbad ló fọwọ́ kékeré gbà ńlá o, bàbá Mohbad ló kọ́kọ́ bẹ̀rẹ̀ èpè ṣíṣẹ́ o. Now nísìn wọ́n ti wá ń dá èpè padà fún bàbá Mohbad in 100-fold báyìí. In first place, níbo láti gbọ́ tí pastor wá sórí social media, evangelist, deacon, àwọn kí ni ká pè bàbá Mohbad tó wá sórí social media tó wá ń ṣe èpè. Wọn ò tún wá rẹ́ ní ṣe èpè fún àwọn tó ń jà fún ọmọ wọn. Ẹni olùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yẹn jọ, ẹ bá mi share fídíò yìí kó kan bàbá Mohbad lára, kó kan Joseph Aloba kó kan lára pé jọgọdọ àbí kí ni àwọn Yorùbá ń pè tó ń fọwọ́ ara wọn fà ó ti fẹ́ jálé wọn lórí báyìí. Ẹ bá mi share fídíò yìí, kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kájọ máa jẹ gbádùn ètò yìí lọ. Bàbá Mohbad ti forí jálé agbọ́n o, Ọlọ́run, bàbá Mohbad ó ti forí já ilé agbọ́n. Ṣẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ yẹn ó wá jẹ́ kémi náà wá máa think pé ṣé lóòótọ́ ni bàbá yìí ò wá justice. Ẹ gbọ́ ẹ̀yin lólùfẹ́ mi, ṣé lóòótọ́ ni pẹ̀lú wà tí bàbá Mohbad ń hù lórí social media against àwọn tó ń fight fún justice ọmọ ẹ̀, pẹ̀lú wà tó ń hù tó ń gbé wọn ṣépè, ẹ gbọ́ ṣé lóòótọ́ ló ń wá justice. Okay, the last message tí mo gbà kí n tó wá sórí platform ń sìn, ẹni yẹn send the message yẹn sí mi pé from the right source, can you answer me the reason why tí bàbá Mohbad ń bá Yomi Fabiyi jà? Mo ní to my own opinion, bóyá torí pé ó arrest Àdúrà, máa yẹn sọ pé the answer is no. Máa yẹn sọ wípé torí owó tó ń wọlé sí ọwọ́ Yomi Fabiyi tí kò dé ọ̀dọ̀ bàbá Mohbad ni bàbá Mohbad ṣe ń bá Yomi Fabiyi jà. Tí Yomi Fabiyi bá lè pe bàbá Mohbad lẹ́ni pé bàbá Mohbad lórí justice for Mohbad tá à ń fa yìí 20 million ló wọlé o, àdẹ̀fẹ́ ná iye báyìí, àfẹ́ ná iye báyìí o, bọ̀ tata bá náwó ìtàn o, iye báyìí ló máa kú o, kí ni nǹkan tẹ́ ẹ fi o, kó fún bàbá Mohbad ní ṣí àti ẹ̀. Wọ́n ní máa rí wípé bàbá Mohbad ó máa gbé Yomi gẹ́gẹ́gẹ́ ni, ó máa pọ́n Yomi lé ni. Wọ́n ní bọ̀ torí wípé £1 ò bọ́ sọ́wọ́ bàbá Mohbad látọwọ́ Yomi, torí ẹ̀ ni bàbá Mohbad ṣe ń bá Yomi jà. Mo ní ẹ̀gbọ́n kí n má tún parọ́, ń tẹ́ ẹ sọ yìí ó lè tún jẹ́ bẹ́ẹ̀ náà lóòótọ́. Ìyẹn ní kí n má sọ pé ó lè jẹ́ bẹ́ẹ̀ pé bó ṣe jẹ́ gangan lòun ṣe sọ fún mi yẹn. Ǹjẹ́ tún gbọ́, wọ́n nítorí owó ni bàbá lọ́ba ló ṣe ń bá Mr. Yomi Fabiyi jà. Ṣé rí pé bàbá Mohbad ló fọwọ́ ara wọn fa jọgọdì báyìí? Wọ́n wá ń kó búlòbò bàbá Mohbad left and right, front and back báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbé orí TikTok ẹ máa rí bọ́n ṣe ń fún bàbá Mohbad jẹ. Ẹ̀yin YouTube, ẹ̀yin Facebook ẹ máa rí bọ́n ṣe ń fún bàbá Mohbad jẹ. Ṣé ẹ ti rí pé bàbá Mohbad fún ara wọn náà fọwọ́ ara wọn fa jọgọdì? Ohun tó dẹ̀ dálẹ̀ yìí Ọlọ́run jẹ́ ká pa àwọn ká. Ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ bá mi share fídíò yìí, mo fẹ́ kó dé ọ̀dọ̀ bàbá Mohbad. Ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́, ẹ tẹ like, ẹ comment, kí lè rọ ọkàn tí yín.
ẹ gbọ́ ṣé torí owó ni bàbá Mohbad ṣe ń bá Yomi Fá ṣé torí owó ni ló ṣe ń bá Yomi Fábíyì jà àbí torí Yomi Fábíyì ó arrest àdúrà àárín yìí ò yé mi náà mọ́ o mo mọ̀ pé ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì ọlọ́gbọ́n ni olóye ni onílàákàyè ni ẹ jọ̀ọ́ ẹ fi ọkàn yẹn hàn lábẹ́ comment section ẹ comment kí lẹ̀yin rò kí lè rọkàn tí yín ṣé torí owó ni àbí torí pé ó arrest àdúrà àbí torí wípé ó ń bá ọmọ ẹ̀ wá justice àwọn kan ní bàbá Mohbad ti gba owó kò wá justice mọ́ àwọn kan ní torí owó ló ṣe ń bá Yomi Fábíyì jà àwọn kan sọ pé torí Yomi Fábíyì arrest àdúrà ló ṣe ń bá Yomi Fábíyì jà ẹ jọ̀ọ́ ẹ gbọ́ kí lè rọkàn tí yín torí tí n bá ní kò sú èmi irọ́ ni mo pa èmi ò rí ibi tí èèyàn ti ń bá ẹni tó ń gbèjà èèyàn téèyàn tó ń bàjà ẹni tó ń gbèjà èèyàn téèyàn tó ń bàjà èmi ò tí ì rí o this is the first time tèmi máa rí lórí issue báyìí I was surprised ṣé nǹkan tó kọ́kọ́ perplex mi lórí ọ̀rọ̀ bàbá Mohbad ní èpè tó ń ṣe yẹn wòlíì for that matter pastor for that matter a mọ̀ pé tó bá yẹ pé ordinary person ní yín sìn ìyẹn tún sì yàtọ̀ ẹ mọ̀ pé iṣẹ́ tẹ́ ẹ gbé dání yẹn iṣẹ́ ẹlẹgẹ́ ni iṣẹ́ ẹlẹgẹ́ òun ni iṣẹ́ tẹ́ ẹ gbé dání yẹn iṣẹ́ tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣìwàhù ẹ gbọ́dọ̀ ṣì ọ̀rọ̀ sọ ẹ gbọ́dọ̀ ṣì èdè pè ẹ wá bọ́ sórí social media ẹ wá ń ṣépè ẹ wá ń fi wọ́n wége wédú ẹ wá ń sọ pé kinní kan ló máa pọmọ wọn àwọn kinní kan ló máa ṣe kinní kan lẹ́nu yín bàbá Mohbad ṣe bóun náà ti ń rọ gbèpè padà fún yín yẹn mo gbọ́ àwọn èpè kan tó ṣe fún bàbá Mohbad arabi amọ́dẹ̀ tó ń ta mí but èmi náà tó wá wò pé ṣe bóun náà ti ṣépè fún àwọn èèyàn kan back to sender ni wọ́n ń ṣe fún wọn yẹn but ṣó tọ́ sí bàbá Mohbad that is my question ṣé wà tí bàbá Mohbad fún yìí ṣó tọ́ sí wọn òun ni mo ṣe ní ìdí opinion kan yín ẹ fi tábẹ́ comment section kẹ́lẹ́ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ bàbá Mohbad ẹ bá mi share ẹ̀ ṣé bí mo ṣe gbọ́ àwọn information yẹn lẹ́ni mo rò pé mi gbọ́dọ̀ máa wà mú fún ẹ̀yin lólùfẹ́ mi mo gbọ́dọ̀ àfi tó yín létí kẹ́yìn náà lè mọ̀ wípé bàbá Mohbad ti kọjá yìí wọn wọ́n ti kọjá yìí wọn tí ò bá jẹ́ wípé à ń ja ìjà yìí fún Mohbad tí ò bá jẹ́ wípé à ń ja ìjà yìí fún ara wa láti gbára wa lọ́wọ́ àwọn ìkà apànìyàn tó wà nílùú Nàìjíríà yìí tá a bá yọwọ́ yẹn ni Ọlọ́run ṣẹ́rí ibi tí bàbá Mohbad bá dé yìí ó ti tó káwọn èèyàn sọ pé ok Joseph Aloba arípo lè dáṣe fúnra rẹ̀ òun ló ṣe ń hùwà báyìí ó yá ayọwọ́ wa ayọ̀sẹ̀ wa máa dáṣe but tá a bá ní kí arọ kó sin òkú ìyá ẹ̀ kódà gbogbo ọbẹ̀ ló máa dà síná a gbọ́dọ̀ fìyẹn ṣe torí tá a bá fìyẹn ṣe tá lọ bá lọ àbọ̀ sì ń padà bọ̀ ọmọ tálámọ̀ tó máa kàn lọ́la ó lè jẹ́ pé tó bá tún kọ́ ọmọ ẹlòmíì tá a bá wá ń jà irú Joseph Aloba iná ló máa wá jáde pé nígbà àtọ̀dọ̀ tèmi ṣebí ń ṣe lè dá mi dá ìgbà yẹn kò ní sọ wípé àwọn ọ̀nà wọn hùwà tí ò dá mọ́ o wọ́n ní àṣebí ń gbà àtọ̀dọ̀ mi ṣe bẹ́ẹ̀ dá mi dá ni òun ló ti kẹ̀yìn náà yẹn òun la ṣe gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ la ṣe gbọ́dọ̀ ja ìjà yìí kí àwọn tó ń pànìyàn jayé kan náà lè níbẹ̀rù pé táwọn bá ṣe kinní yìí o bọ́n ṣe máa ṣe àwọn náà lélẹ́yìí o ọ̀tá bá ń dákẹ́ tara wá bá wa dákẹ́ wọ́n dẹ̀ ní mi ò lè wá kú kó lè jóye lé bàbẹ́ ẹ̀ a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ tí mi sá lọ́ba ṣe o tá a bá fọ̀rọ̀ wọn ṣe wà láì a máa jáwọ́ kó nu justice pátápátá bọ̀tá àní fọ̀rọ̀ tí wọ́n ṣe àwọn la máa pati sẹ́gbẹ́ kan ṣe bóun náà ti ń wọ̀n wọ́n lépè yẹn ní ẹni tó yẹ pé wọ́n ń gẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá in fact Yomi Fábíyì tó lórí ẹbí tán wà lọ ta sí tán lọ ń bú yẹn no àwọn àti justice wà ń bẹ̀ gbé wọn ṣépè àwọn tó wá ń bá yín fight fún ọmọ yín àwọn lè wá ń gbé ṣépè àwọn lè wá fi ń wé igi ewédú igi gbúre igi lá ó mà ga o tó ẹni olùfẹ́ mi information tí mo rí nìyẹn nǹkan tí mo gbọ́ nìyẹn tó tó mi lọ́wọ́ nìyẹn
òun mo ṣe ní kí n sáré wá fi tó ẹ̀yin lólùfẹ́ mi létí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ share kó dọ̀dọ̀ Baba Mohbad bóyá tẹ́ ẹ bá mọ Baba Mohbad ẹ bá mi táàgì wọn lórí fídíò yìí ẹ bá mi táàgì wọn ó tó gẹ́ alùbàtà kan kì í dárin kàn ti ọwọ́ ọmọ wọn kàn ti báṣọ àwọn ò ní bá wa bú wọn but àwọn èèyàn ti ń bú wọn gọ́ńtà wọ́n ti ń rọ̀jò ìpele wọn lórí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe kúdò sí yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan iná ò ní tọwọ́ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe yẹn lágbára Èdùmàrè ẹ ò ní fi gbọ́mọ sí inshallah mo tún padà bọ̀ tí n bá tó rí ẹni information tí mo rí pé máa wúlò fún yín mi ò ní hesitate láti mú wá fún yín ẹ má dẹ̀ gbàgbé information kan tí mo fún yín lánàá mo sì ń ṣèwádìí lórí ẹ̀ ní o ẹ jẹ́ kí n fún yín ní 50-50 mo sì ń ṣèwádìí lórí ẹ̀ lórí information tí mo gbọ́ tí mo sọ fún yín pé wọ́n ní wọ́n ti ń kó àwọn tó wà nínú ilé lọ́jọ́ tí Mohbad jáde láyé tẹ́ ẹ bá gbàgbé mo fún yín ní information yẹn ní àná mo sì ń ṣèwádìí lórí ẹ̀ o tí n bá ti get full information lórí ẹ̀ máa fún yín but ẹ jẹ́ ká fi sí 50-50 bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ire o.